òun olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fúnra rẹ̀ gbọ́dọ̀ mọ̀ wípé kí eégún ó wọlé kájá má gbó gbogbo ara ajá kọ́ ló máa gbà. Òun àti àwọn èèyàn tó ti jọ bẹ̀rẹ̀ àti àwọn ọ̀rọ̀ kan tóun fúnra ẹ̀ ti sọ ṣáájú, ó yẹ kó ti mọ̀ wípé òun gbọ́dọ̀ retí àtakò púpọ̀ láti ọ̀dọ̀ àwọn èèyàn torí àwọn ọ̀rọ̀ tóun fúnra ẹ̀ ti sọ nígbà tó wà ní exile. Tẹ́ bá rántí nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ kan, ó ti sọ pé tó bá ti lè fi àyàfi kán má dáríjì òun, tó bá dáríjì òun tóun bá padà dé, tó bá jẹ́ èmi tàbí ẹ̀yin, irú ìbéèrè táwọn èèyàn ń béèrè yẹn náà la máa béèrè. Mo rò pé mo dẹ̀ ti sọ rí nígbà kan wípé tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà n tó ṣẹlẹ̀ sáwọn akọni kan nílẹ̀ Yorùbá tó bá ṣẹlẹ̀ sóhun náà, n tó mú àwọn akọni yẹn dákẹ́ tó jẹ́ pé ìhà ìjọba ni wọ́n dúró sí, tí nǹkan yẹn bá dé bá òun náà, nǹkan yẹn ló máa padà ṣẹlẹ̀ sóhun fún rẹ̀. Òun ló wà nílẹ̀ yìí sí ìfífilẹ̀ tí wọ́n filẹ̀, ìgbèǹdéke tí wọ́n gbé kúrò lórí ọ̀rọ̀ ẹ̀, ó máa ní àkọsílẹ̀, wọn kàn lè filẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pé ẹ lágbájá àyàndá ẹ. Ó máa ní àkọsílẹ̀ pé ókè, fífi ẹlẹ̀ ta fẹ́ fi ẹlẹ̀ yìí o, gẹ́gẹ́ bí ìjọba tó wà lóde yìí kọ́ ló gbé ẹ tì mọ́lé o, ṣùgbọ́n ìjọba yìí máa dáríjì ẹ. A gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ ní àwọn àkọsílẹ̀ kan, ibi tí o gbọ́dọ̀ dé ní, ibi tó o gbọ́dọ̀ dé ní, n tó o gbọ́dọ̀ ṣe ní, n tó o gbọ́dọ̀ ṣe ní. Wọ́n wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò òun fúnra rẹ̀, ìfọ̀rọ̀wọ́rọ̀ kan tó ṣe pẹ̀lú ẹ̀ tó sọ pé ó nígbà tó mọ ohun tó lọ bẹ̀bẹ̀ lọ́gbà ṣé òun lè rí ọmọ ogun 50,000, tèmi sì mọ̀ wípé kò lè rí tó bẹ́ẹ̀. Ẹ má jà tanra wa. Ó lóun lè rí iṣẹ́ security lòun fẹ́ kẹ́ fóun, ní tí mo sì gbàgbọ́ pé wọ́n ti gbé iṣẹ́ security, local security ni o. Now, ó wá rí àwọn iye nọ́mbà tó lóun níyẹn, ó wá ní n tóun sọ ní wípé àwọn ò bá Fúlàní kankan jà, àwọn ò bá Haúsá kankan jà, àwọn terrorist làwọn fẹ́ máa bá jà. Àwọn terrorist táwọn fẹ́, àwọn tó ń gbé àwọn èèyàn àwọn nǹkan kan, àwọn wo làwọn tí ń gbé àwọn èèyàn wá yìí? Tó bá pàpà fún níṣẹ́ security, local security tá à ń sọ yìí, wọn ò lè gbé fóun nìkan. Ṣé mọ̀ pé Tom Polo ti nínú iṣẹ́ local security yìí already? Ṣé mọ̀ wípé iṣẹ́ local security ni ó sì ń dá wàhálà lẹ̀ láàrin Ọ̀sárì Tókunbọ̀ àtijọba àpapọ̀ sí àti Tom Polo, torí pé wọn ò fóun nú ẹ̀. Tó bá wà máa fún Sunday nsìn, wọ́n lè fún láwọn ẹ̀ka kan tún pín fún àwọn ẹ̀ka míì tán jọ máa ṣiṣẹ́ papọ̀. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ tó wù kán lè ṣe pátápátá, ní gbọ́ pé ìkọlù wáyé nínú igbó kan tó ti lọ́wọ́ Fúlàní nínú, wọn ò ní dá sí. Àkọ́kọ́, ó ti wà nínú ìjọba, ó ti wà nínú òṣèlú, style by style ó ti wọbẹ̀. Gbèǹdéke ti wà, ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹṣin tó ní ìjánu lẹ́nu. Ṣé mọ̀ pé ó máa níwọ̀n eré tó lè sá, tó máa fẹ́ sáré jù ẹni tó gùn máa ṣe kí ni, á fa ìjánu ẹ̀ padà. Ìbéèrè tèmi ń béèrè, tí mo tún ìfẹ́ tún béèrè, gbogbo àwọn kí náà ti ń pè àwọn ìwé òǹtẹ̀ àṣẹ tí àwọn bàbá Bánjí Akíntóyè tí wọ́n sọ pé àwọn ń lọ gbà, àwọn ṣe báyìí, ókè ilẹ̀ Yorùbá máa lọ Yorùbá nation, no going back. Wọn ò nílò babaláwo àbóníṣègùn fún èmi àti láti mọ̀ wípé already that on going back yẹn, it is a council issue.
tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà èèyàn ni ṣẹlẹ̀ rí ara wa tẹ́ ń wò yìí, ara ò fẹ́ ìnira tó pọ̀ jù. Àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wọ́n á ti pè é sí kọ̀rọ̀, wọ́n á ti bá sọ àwọn nǹkan kan. Àwọn tó jẹ́ ẹbí ẹ̀ wọ́n á ti bá sọ àwọn nǹkan kan. Àwọn tí wọ́n lè bá sọ yìí dandan ni kò lè ṣiṣẹ́ lòdì sí torí àwọn tó ti pàdánù. Tó bá tẹ̀síwájú ó tún máa pàdánù tó máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Mo bá àwọn kan sọ̀rọ̀ pé wíwálé tó wálé kan kọjá àti àwọn ọ̀rọ̀ tó sọ láwọn àkókò yẹn. Mo sọ fún àwọn yẹn, mo ní Sunday Adéyẹmọ tí èmi mọ̀ àtàwọn ọ̀rọ̀ tó máa ń sọ tí mo ti gbọ́ dáadáa kò rí ọ̀rọ̀ Yorùbá nation kankan rò mọ́. Ẹ rí wípé gbogbo ìgbà tó ń lọ bá àwọn ọba aládé pé kán bá àwọn bẹ̀bẹ̀ n tó ń tẹnu mọ́ ni pé kán fún òun iṣẹ́ security, local security. Ìjọba ò dẹ̀ ní gbéṣẹ́ local security fún kán má fowó tì láti finance ẹ̀. Gbogbo wa ò tí kúrò láyé nígbà ayé Ebele Jonathan Goodluck nígbà tí wọ́n gbé iṣẹ́ local security fún ààrẹ Abiodun Ìbà Gani Adams Lógúnfẹ̀ tí wọ́n gbé iṣẹ́ yẹn fún nígbà náà. Ṣé mọ̀ pé ìjọba gbówó lẹ̀? Òun fúnra ẹ̀ dẹ̀ confess pé ìjọba gbé owó lẹ̀. Tówó náà fẹ́ẹ̀ darúgúdù sílẹ̀, inú owó yẹn náà ló ń bí ọ̀rọ̀ new era new kogba kò kíní kan ò ṣe kíní kan tí split fi wà. Irú nǹkan yẹn ló wà ńlẹ̀ níwájú Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún rẹ̀. Tẹ bá rí ọkọ̀ sáwọn nǹkan kan àtàwọn tó wà ní Yorùbá nation ńgbà yẹn kán wá lọ jókòó, kì í ṣe pé ká kàn bọ́ta ká máa sọ̀rọ̀ kọ́. Ìjọba ní àṣẹ lórí gbogbo èèyàn pátápátá. Níwọ̀n ìgbà tí kì bá ti ṣe wípé iṣẹ́ téèyàn ń jẹ́ lọ́wọ́ approval ìjọba lèèyàn ń jíṣẹ́ yẹn lé lórí. Ṣé mọ̀ wípé nígbà tí ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ìgbà tó dé àwọn stage kan tá àti gbàwé gbòǹtẹ̀ gbàṣẹ tìjọba, ẹ rí i pé ó láwọn kankan tá a lè ṣe. Ṣùgbọ́n nísìnyí àti ń gbégbèsè àti ṣe àwọn ètò ní ìbámu pẹ̀lú ìlànà òfin. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà n tó gbọ́dọ̀ ṣe lásìkò yìí, èmi ti máa ń fún ní àwọn ìkìlọ̀ yẹn ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ìmọ̀ràn. Ìwọ̀nba lọkùnrin máa ń sọ̀rọ̀ ọmọ. Gbogbo èèyàn tó bá búyàn kọ́ lèèyàn máa dá lóhùn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti fi iṣẹ́ òòjọ́ wọn sílẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, lórí ìgboyà tó ń fúnra ẹ̀ tó ń fún wọn. Àwọn tó ti pàdánù ẹ̀mí wọn lórí ọ̀rọ̀ Yorùbá nation, àwọn ìdílé wọn ò lè gbàgbé. Náà ká wá gbọ́ sí pé òun sì ó ti wá lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. This is ẹgbẹ́ òṣèlú yìí, ẹni tó mú sátìmọ́lé ó ń ṣe ààrẹ ẹgbẹ́, ó ń ṣe ààrẹ orílẹ̀-èdè under platform of that APC. Wọ́n wá pardon ẹ̀, APC ló ṣì wà ń jọba. Ṣé mọ̀ pé gbogbo akọ́ la máa gbà bẹ́ẹ̀? Ibi tó yẹ kó ti wá kó ẹnu ẹ̀ níjàánu nìyẹn.